káàbọ̀ padà sí orí ètò. Ṣeun bàbá mi. Ẹ sà, eégún dáná fojú rà ni. dáná fojú rà la wò tán yẹn. Bẹ́ẹ̀ni. Agbára wà nínú ìṣẹ̀ṣe. Ó wà nílẹ̀ Yorùbá generally. Wà nílẹ̀ Yorùbá generally. Bẹ́ẹ̀ni. Irú eégún yìí ta wò tán yìí. Irú ṣé mọ̀ pé eégún oríṣiríṣi ló wà. Bẹ́ẹ̀ni. Irú àwọn eégún báyìí eléyìí tún yàtọ̀ sí àwọn tá ti máa ń rí. Bẹ́ẹ̀ni. Ibo ló ti ń derive irú àwọn agbára báyìí. Gbogbo bí wọ́n ṣe ṣẹ̀dá ayé agbára ni, ọ̀rọ̀ ni. Gbogbo nǹkan tó wà nílé ayé pátá ló sì ní ẹ̀mí. Ẹ̀mí eégún wà, ẹ̀mí orò wà, ẹ̀mí ewé wà, ẹ̀mí gbogbo nǹkan pátápátá ní àwa. Àwọn kan máa ń bú wa nílẹ̀ Yorùbá pé gbogbo nǹkan lásọdọ̀ òòṣà. Ẹ̀mí òkúta wà. Ẹ̀mí òkúta. Ẹ̀mí kòkòrò wà. Gbogbo nǹkan ló ní agbára tiẹ̀. Ẹ gbà mí gbọ́. Ewé kan wà tí wọ́n ń pè léwé òrìrì. Ewé òrìrì. Ewé òrìrì yẹn tá a bá dé díẹ̀ tá a bá porúkọ tó ń jẹ́. Nǹkan tẹ́ ẹ lè padà wá ni ẹ mú acid tó bá gbóná ẹ mú wá. Tá a bá ti dé ìdí ewé òrìrì yẹn, tá a bá ti pè lórúkọ tó ń jẹ́ tá a bá já, tá a bá ti fi ṣe nǹkan yẹn sí inú acid yẹn lójú ẹsẹ̀. Tí ẹ bá fi ewé acid yẹn, tẹ́ ẹ bá fi kíní yẹn kan ara yín, kò ní ṣe yín ní nǹkan kan mọ́. 1. 2. Tá a bá wá bu nǹkan yẹn, tá a bá bu acid yẹn, tá a bá bu sára aṣọ àbí ẹran tó bá jó lójú ẹsẹ̀, a ní kí wọ́n bu acid yẹn sí yín lára, kò ní ṣe nǹkan kan lára yín mọ́. Acid gangan báyìí. A ní ewé òrìrì. Ó máa pa inú ẹ̀. A ní ẹ máa sọ wípé acid yẹn ti domi sẹ̀. Omi ni ó dà. So kì í ṣe pé ọ̀rọ̀ nǹkan tuntun ṣe fẹ́. A ti mọ̀ pé acid báyìí àwọn òyìnbó ni wọ́n gẹ̀tẹ̀ ni wọ́n máa ń kẹ́míkà yẹn papọ̀. Pọ̀. Báwo ni àwọn bàbá wa ṣe lágbára tán mọ nǹkan tí wọ́n ń ṣe sí acid? Tán fi pa oró ẹ̀ pátápátá. Àní kí wọ́n dà sí kí wọ́n dà lé ẹni yẹn lórí. Tí kinní yẹn bá ti wà lára ẹ̀, a máa sọ pé omi ni sẹ́ẹ̀. A máa dàbí omi ni, kò ní gbóná, kò ní ṣe nǹkan kan lára ẹ̀. Kì í ṣe nǹkan tá a fẹ́ sọ wípé ó dọ̀la ká tó lọ ṣe. Tá a bá ti réwé yẹn, ẹ ra acid tó burú wá láyé. Àwọn bàbá wa gbọ́n, wọ́n gbọ́n púpọ̀. So iná tí ó ń jó yẹn lára eégún yẹn. Lára eégún kékeré nìyẹn. Bẹ́ẹ̀ ni. Bíi ti báwo sà? Kékeré nìyẹn nínú nǹkan tó wà nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa kan wọ́n á gbéra, wọ́n á lọ sí ojú odò. Wọ́n pè ókè bàbá kan wà. Babaláwo ni lákòókò kan. Ó wá ń bọ̀ láti àjọ awo. Wọ́n tí máa la gọ́tà àbátilẹ̀ tí àbí kinní kan. Wọ́n tí máa là ní ọ̀dọ̀ wa. So òun wá ń bọ̀. Ó wá ní kí òun gba ojú odò. Bí omi ṣe kọ lẹ́sẹ̀ nìyẹn. Ó wá fẹ́ ṣubú, ó wá ní ìwọ omi ó ṣìkà sóhun. Ó dẹ̀ pé fámọ́ omi yẹn. Omi yẹn dẹ̀ dúró, eléyìí tó ń ṣànbọ̀ ó dúró, eléyìí tó ń lọ sísàlẹ̀. Ìyẹn náà dúró lókè. Ó ń lọ. Ìyẹn ń lọ báyìí. Ìyàngbẹ́ ilẹ̀ ló wá wà. Ṣé gẹ́ẹ̀tì mi? So ó wá dúró síbẹ̀. Ìhọ̀dẹ̀ wòun lágbàlagbà ọ̀rà ń. Ó ní òdẹ̀ sọ wí, òdẹ̀ gbé òun ṣubú. Kí ló ń fi ṣe é? So omi yẹn wá dúró bẹ̀. Wọ́n sáré lọ bá kábíyèsí wa ni. Kì í ṣe ìtàn tó pẹ́, ìtàn ọba àtàná yìí ni nílùú wa. Wọ́n wá ẹran náà wá fún bẹ̀ tó pa, tó ṣẹ̀ṣẹ̀ sọ pé kómi yẹn máa lọ. So ó tún bá omi yẹn sọ̀rọ̀ pé ó ṣìkà. Ó wà synonymous pẹ̀lú ìtaka nínú Bíbélì. Èwo ló lẹ́ka nínú? Tí Mósè tó nà ọ̀pá báyìí, tí òkun tó dẹ̀ pín sí méjì. Ó pọ̀ nínú Ifá níbi tí Ọ̀rúnmìlà ti pín òkun. Kì í ṣe pé láyé àtijọ́ àwọn kan tí bá ṣe ń sọ̀rọ̀ àwọn òyìnbó náà ní ìmọ̀ nípa ẹ̀, wọ́n wọnú òkun lọ. Wọ́n á lọ bá olókun ṣèpàdé. Àwọn èèyàn wà tí wọ́n ń ṣe babaláwo tí wọ́n dìídì lọ ń bá olókun ṣèpàdé láyé tá a ṣì wà yìí. Ẹ̀mí pé àwọn tó máa ń lo submarine, tó máa wọ submarine, tó máa wọ abẹ́ omi. Submarine. Àbágbára. Ṣé oní submarine lè ro lókun ni? Kí ló fẹ́ fi rí? Agbára inú ẹ̀mí la ń sọ yìí kò lè yé àwọn tí wọ́n jẹ́ alákọ̀wé ṣáà. Ókè, ọ̀rọ̀ ewé ni mo sì fẹ́ máa sọ fún yín. Wọ́n ń pe ewé kan ní ewé àpadà pupa.
àpàdà pupa. bẹ́ẹ̀ ni tẹ́ bá mú ewé àpàdà pupa tẹ́ bá fi sí ara ògiri gbà á jáde lódì kejì. ògiri ilé báyìí ẹ máa bá lẹ ewé wọn bá máa jáde lódì kejì. bẹ́ẹ̀ ni ok ẹ jẹ́ ká tún sọ nǹkan míì báyìí wọ́n ń pe kinní kan ní àfòmọ́ àpayè àfòmọ́ ewé àpayè tẹ́ ẹ bá já tẹ́ ẹ bá bu omi odò kékeré sílẹ̀ báyìí tẹ́ ẹ bá fi àfòmọ́ yẹn já ewé ẹyọ kan bẹ́ẹ̀ sọ sí inú omi yẹn ẹ̀ẹ́dẹ́ yóò di ẹja lójú ẹsẹ̀ agbára ewé nìyẹn. so tá a bá ń kí ifá nígbà míì tá a bá ń sọ wípé adíá fún àpayè ó ń lọ sóko àlòrò ọdún àwọn kan máa wò pé àpayè kẹ̀ what nonsense ṣé àpayè tí ò ní ẹsẹ̀ ó lè rìn spirit tó ń control ẹ̀ òun la mean by àpayè. so everything ló ní spirit. tá a bá lọ sí màá sọ nǹkan kan fún yín wọ́n ń pe ewé kan ní ewé imí èṣù. ewé imí èṣù. tẹ́ bá dé díẹ̀ tẹ́ bá pè ní ṣẹkúnwẹ ń tó fi tọ́jú ọmọ rẹ nígbà tí ọmọ rẹ ń sunkún tó ń sunkún tí ó fi yé tí ò sunkún mọ́ òun la wá gbà lọ́wọ́ ẹ̀ tá a bá rá bọ́mọdé bá ń sunkún lóru wíwíwíwí tẹ́ bá fi gbo ilẹ̀ ibi tí ọmọ òun fẹ́ sùn àbí kankan gbó lásán kan fi pa ọmọ yẹn lára kò tí ì ní tó 2 minutes ọmọ yẹn á dẹ̀ sùn lọ. ọmọ tó ń ṣèjọ̀gbọ̀n tó ń sunkún. that same ewé nǹkan tí mo fẹ́ kó yé yín sí ni o ni pé tá a bá dé díẹ̀ tẹ́ ẹ bá tún gba pẹ́ tẹ́ ẹ pè ní rẹ́rìn kò mí nígbà táyé ń bínú sọ́mọ rẹ̀ tán sọ pé wọ́n ṣe nǹkan báyìí fún nǹkan tó ń ṣe tán fi padà rẹ́rìn kó tí wọ́n fún ní nǹkan yẹn òun la fẹ́ tán tún rá bẹ́ẹ̀ tán fi pa àwọn ibìkan lára tí wọ́n bá ẹni tó ń bínú sí yẹn tó bá pàdé ẹ̀ báyìí rí ni ó fi pàdé ẹ̀ that same ewé tá ẹ bá lọ sí ibi tí ó wà pẹ̀pẹ̀pẹ̀ kẹ́ ní àpèlá nígbà tọ́mọ rẹ̀ ńlá làkàlà tó ń sorunkórun nǹkan báyìí ló ṣe fún that same ewé ẹ̀kan gún mọ́ṣẹ́ kan dẹ̀ ló bó ṣe yẹ kí wọ́n lò ẹni yẹn ò ní làkàlà mọ́ tó bá ti ń lo nǹkan yìí that same ewé bí èèyàn tán bá sọ̀yàn láta tẹ́ bá pè ibi tán ti ń pè ní pákó dúdú nìyẹn pákó dúdú ata tí ń sọ ọmọ rẹ níjọ́ ọjọ́ sí ohun tó fi wò òun náà la wá gbà lọ́wọ́ rẹ that same ewé yẹn a ti sọ oríṣi iṣẹ́ mẹ́rin báyìí. iṣẹ́ mẹ́rin. kì í ṣe pé kán fi oògùn sójú ata tí wọ́n sọ ẹni yẹn kó di ọjọ́ kẹta kí wọ́n sọ wípé wọn ò ti rí pé ojú ẹ̀ ti ń gbẹ. so orúkọ tó ń jẹ́ ni gbogbo orúkọ yẹn ṣùgbọ́n ọ̀nà tá a fẹ́ lò sí ló yàtọ̀. the same ewé. so báwo ni tí ò bá jẹ́ pé spirit wà lára ewé yẹn tẹ́ ẹ bá pè ní orúkọ ṣẹkúnwẹ fún tọmọ tẹ́ ẹ bá wá lò sí tata yẹn kò ní ṣiṣẹ́ sí olójú ẹ̀ máa fẹ̀ sí. same ewé oníṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. ṣe ń gẹ́tì mi kì í ṣe pé ó ní nǹkan míì tẹ́ ẹ fẹ́ fi kún o kì í ṣe pé ẹ fẹ́ fi ewé míì kún àbí kinní kan ewé yẹn ó lè ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni. so nǹkan tí a ní nílẹ̀ Yorùbá ó pọ̀ ó ṣe gbòógì àwọn bàbá wa wọ́n mọ ohun tí wọ́n lè pè sí ojú omi tí wọ́n ń rìn lórí omi ṣùgbọ́n tán bá pé àmì iye nǹkan tán ti ṣe. ok èmi mọ ọ̀wọ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá lò báyìí ẹ máa lọ já ilé agbọ́n kò ní ta yín. iṣẹ́ ọ̀wọ̀ tẹ́ bá ti lò sára báyìí. bẹ́ẹ̀ ni èèyàn máa lọ jálé agbọ́n báyìí kò dẹ̀ ní ta yín nìyẹn. kò ní ta kì í ṣe eléyìí tí mi ò mọ̀ ṣé mọ̀ pé tí n bá ti ń sọ̀rọ̀ fún yín màá máa sọ pé mo mọ eléyìí ṣe gẹ́tì mi. now nǹkan tó fi ń jí òkú àwọn bàbá wa mọ̀ tí èèyàn bá fẹ́ kú nílẹ̀ Yorùbá agbára tí wọ́n ń jẹ sínú wà tó jẹ́ pé tó bá ti kù oṣù mẹ́ta tó máa kú òun fúnra ẹ̀ máa mọ̀ á tètè máa júwe gbogbo ibi tó ní nǹkan sí á pe àwọn ọmọ rẹ̀ á pín nǹkan wọn èdè mi ò yé. so tí ọba tó bá ti tó àkókò yìí àwọn babaláwo tí wọ́n bá jẹ́ lẹ́ẹ̀kan wọ́n ó jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí àwọn bàbá tí wọ́n ṣe tán sì wà láyé wà àwọn tí wọ́n ti kú tá a mọ̀ pé wọ́n ṣe wà. confam ni kì í ṣe kinní èdè mi ò yé tí mo tún lè ní kẹ́ ẹ lọ sọ́dọ̀ bàbá òun kẹ́ ẹ tí ó tún sọ fún yín pé
tó bá ti kù ìgbà báyìí tóun máa kú òun máa sọ. Àwọn bàbá wa ìyẹn náà fi ń pín ogún, náà fi ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe láyé àtijọ́. Wọ́n á ti mọ time. Nǹkan tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé ó ní ike 16 tó máa fi ṣe kinní yẹn. Àkọ́kọ́ tó máa kọ́kọ́ jáde ni pé bí ike 3 ni ó kọ́kọ́ pọ̀ tó bá ti kó oṣù 3 nínú ike 16 yẹn. Ike 16 yẹn ṣe mọ̀ pé èèyàn ò lè máa sọ mí, ike Ifá ni. Wọ́n á ti lọ, wọ́n á ti ṣe, á ti di powder kan tó fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ṣùgbọ́n tó bá ti fẹ́ máa pọ̀ padà, odidi ike ni ó máa jáde. Kí ni kí yẹn ṣe ó tó bí ilẹ̀ kẹfà? Bá ń gbé àwo yẹn wá, àwo Ifá wá. Eléyìí ni wọ́n ń pè ní kin Ifá. Ok, ẹ jẹ́ kí ṣọ́ọ̀tì rí dáadáa. Gbogbo ayé ló mọ̀. Fún àwọn tí wọ́n mọ̀. Ike Ifá kan lélẹ̀. Yóò pọ̀ 3. Ẹgbà kí wá ń gbé fún. So tó máa fẹ́ fi síkùn wọ́n máa lọ ni. Tó bá fẹ́ máa pọ̀ yóò pọ̀ 3. Tó bá kù oṣù kan yóò tún pọ̀ díẹ̀. Tó bá kù ọ̀sẹ̀ 2 yóò tún pọ̀ díẹ̀. Tó bá ṣe díẹ̀ sí, tó bá ti kù bí ọjọ́ 3 yóò pọ̀ bí 2 á wá pọ̀ ẹyọ kan. So ọjọ́ tó bá ti wá fẹ́ kú gangan á ti ṣètò gbogbo nǹkan ẹ̀ pátápátá fún yàn. Èdè mi ò yé. So kì í ṣe pé bóyá ó kú tán wọ́n wá ń jà lẹ́yìn ẹ̀. Gbogbo nǹkan tó ní kì í ṣe pé ó máa síkì o. Á kàn máa sọ pé okay, ọjọ́ ti tó o. Á máa sọ fáwọn ọmọ rẹ̀ ọjọ́ ti ń tó o, ọjọ́ ti ń tó o, ọjọ́ ti ń tó o. Ẹ get mi, agbára alẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tó jìnnà o. Nǹkan tí ó jẹ́ wípé ayé ń báyàn gbọ́ ni, kì í ṣe nǹkan táyé yìí báyàn gbọ́. Kì í ṣàṣírí kan. Kì í ṣàṣírí. Àwọn bàbá wa kan ṣe tán dìídì sọ fún dádì wa. Àwọn bàbá kan ṣe tó jẹ́ pé wọ́n sọ pé ọjọ́ ti ń tó o. Bàbá ẹ̀ wá bá wọn sọdún Ifá tó ń bọ̀ ní rárá ìyẹn ti jù. Òun ò lè tó bẹ́ẹ̀ yẹn mọ́. Gbogbo owó ọdún Ifá tó yẹ kí n fún ẹ, ó wá fún bàbá wa lówó, ó fún kejì wọn lówó. Bàbá owó tẹ́ ẹ fún yìí ti pọ̀ jù, ó ní rárá, ó nítorí eléyìí tóun ṣe èyí lòun lè bá a ṣe mọ́. Wọ́n ti mọ nǹkan tó máa ṣe. Ẹ̀jẹ̀ tì ní ó ti mọ̀. So gbogbo ilẹ̀ rẹ̀, gbogbo ibi tó ní nǹkan sí. Wọ́n ti pín ẹ̀ tí ò ní sí jà. Tí ò ní sí jà. Ẹ wá sọ̀kan lẹ́ẹ̀kan pé even torí nínú Bíbélì wọ́n sọ pé Jésù jí òkú dìde. Ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà nínú ìṣẹ̀ṣe? Ọ̀rúnmìlà tó kọ́ gbogbo wa. Tí wà ní nǹkan kan tá a fi ń bò. Ọ̀rúnmìlà sọ fún wa, ó jí òkú ọjọ́ 4 dìde. Èdè mi ò yí, gbogbo babaláwo ló mọ̀. Nǹkan tó dẹ̀ fi ń ṣe nǹkan yẹn wọ́n tún kọ́ wa. Tó kù bá kú báyìí. Tá bá ti rí gbogbo nǹkan ẹ̀ kó jọ báyìí, tá bá ti fi ṣe iṣẹ́ náà, ó dájú bókú yẹn bá kú, bó ṣọjọ́ 6 yóò jí. Èdè mi ò yé, yóò jí àwọn nǹkan tó fi ń ṣe bí mo ṣe sọ yìí. Tẹ́ bá pe babaláwo mi yóò sọ fún yín tó bá jẹ́ àgbáwo pé ẹjọ́ ṣé jíjí òkú wà nínú Ifá. Yóò sọ fún yín pé nǹkan tí wọ́n máa ń ẹja òjìjí 4 ni wọ́n fi ń ṣe fáẹ̀. Ẹja òjìjí òòyẹ̀ 4, àfàjá màrìwò ọ̀pẹ̀ tí wọ́n fàjá. Ewé kan wà tí wọ́n ń pè ní ewé páálé, ewé òjìjí. Ewúrẹ́ tí wọ́n bá bí lóòjọ́ tó ń rìn, odidi ewúrẹ́ yẹn, àgùntàn tí wọ́n bí lóòjọ́ tó ń rìn, adìyẹ òkòkò tí wọ́n bí lóòjọ́ tó ń rìn, èdè mi ò yé, òun náà máa lò. Ó wá ní èsìlé nínú. Irú èsìlé yẹn ni àpàdà pupa tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn. Ìmí Òṣùmàrè. Àwọn nǹkan yẹn ti pé. Tẹ́ bá ti ṣe tán àgbo ni wọ́n fi ń dá. Wọ́n á dàgbò yẹn sínú ilé. Bàbá wa kan, kí lorúkọ ẹ̀ wọ́n ti ń jẹ́ o? Bàbá ọba ìdú àgbáyé tí wọ́n sì wà báyìí. Wọ́n ti kú o. Olódùmarè adẹ́jẹ́ kan dàgbà. Ṣẹ̀gẹ́tì. Àwọn nírú nǹkan bẹ́ẹ̀ sí lé báyìí. Èdè mi ò yé, ṣùgbọ́n títí wọn yẹn wọ́n sọ wípé kì í ṣe eléyìí tó ti tó bí ọjọ́ 4 ló máa ń jí. Ṣùgbọ́n ti alágbo yẹn ó wà nínú àwọn èèyàn ti wá interview wọn lórí ẹ̀rí. Èdè mi ò yé. So ẹni tí ó bá sì jẹ́ pé lójú ẹsẹ̀ wàràwàrà ni tó dẹ̀ ní nǹkan tó fẹ́ sọ àbí tó fẹ́ ṣe, Ọ̀rúnmìlà fi jí òkú. Kò dẹ̀ sọ pé ìyanu ni, kò sọ pé iṣẹ́ ìyanu ni. Ó kọ́ àwọn ọmọ ẹ̀ pé ǹjẹ́ àgbéjì ó yá kó tó kó dìde, ẹrù ọ̀gàlè, ó léwé ẹrù ọ̀gàlè, kó dìde o, ẹrù ọ̀gàlè. Béwúrẹ́ bá bímọ tiẹ̀ lóòjọ́ yóò dìde,
ẹrù ọ̀gálẹ̀ kó dìde o ẹrù bágùtàn bá bímọ tiẹ̀ lóòjọ́ yóò dìde ẹrù ọ̀gálẹ̀ kó dìde o bádìyẹ òkìkó bá bímọ tiẹ̀ á dìde ẹrù ọ̀gálẹ̀ kó dìde o ẹrù ọ̀gálẹ̀. Ọjọ́ tí òṣùmàrè bá ti lé sókè ní ayé máa ń rí ó tó kó dìde á dẹ̀ dìde. Àlùpàídà kó parí ẹ̀dà àlùpàídà pupa náà máa ń lò á parí ẹ̀dà. Àwọn alágbára ayé àtijọ́ tó bá jẹ́ pé ẹyọ ẹnìkan ṣoṣo ló mọ nǹkan kan tí wọn ò wá rí tẹ́lòmí ò mọ̀ tẹ́niyẹn wá kú wọ́n á lọ jí dìde ní wọ́n á ṣòro fún wọn á jí dìde. Tó bá jẹ́ pé àkókò ẹ ti wá tó àwọn á sọ pé àkókò òun ti tó kan jẹ́ kó máa lọ. bá tẹ̀sí kọ́kọ́ dìde náà. Á dìde á sọ gbogbo nǹkan tí wọ́n á béèrè gbogbo ọ̀rọ̀ tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Kò sí dọ́kúmẹ́ǹtì kò sí pé wọ́n ń dọ́kúmẹ́ǹtì nǹkan sílẹ̀ wọ́n ní láti béèrè lọ́wọ́ ẹ̀ kó sọ fún wọn. Ìyẹn làwọn bàbá wa ṣe gbé yẹn kalẹ̀. ẹ sà ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹ jẹ́ kí n buttress ẹ̀ níwọ̀nba torí Kúnlé Afọláyan tó máa ń ṣe fíìmù ó ṣe múvì kan Aníkúlápó so Aníkúlápó yẹn Aníkúlápó 1 season 1 nínú àwọn nǹkan tá a gbọ́ information tá a gbọ́ nípa fíìmù yẹn a gbọ́ pé bàbá Ẹlẹ́bùúbọn ló fún wọn ní story. wọ́n wà lára àwọn tí wọ́n inspire wọn fún story yẹn. Now bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ yẹn sìn ṣe mọ̀ pé ìṣẹ̀ṣe ni fíìmù yẹn traditional epic movie náà ní Yorùbá. Nínú fíìmù yẹn storyline yẹn lead role yẹn ó máa òkú tó bá ti jí ó máa ń jí dìde. Àdó àkàlà nìyẹn. Àdó àkàlà yẹn inú Ifá ló wà wọ́n fi ń jí òkú ni oògùn jìkújìkú ni. Okay for real. Àkàlà yẹn babaláwo ni tá a bá ń kí Ifá nínú Ifá ṣe get mi a máa dárúkọ àwọn ẹyẹ. Àwọn kan wà tán bá fá wá látọ̀run babaláwo ni wọ́n lọ́run wọ́n máa ń wá sílé ayé. Ẹyẹ. Àwọn máa di ẹyẹ wá tá a bá fẹ́ pè wọ́n àkàlà la mọ̀ wọ́n sí kán tó yíra padà sí èèyàn. So àkàlà yẹn la máa pè wọ́n. Ẹ get mi òkété Ọ̀rúnmìlà nígbà tá ń sọ tànkan òkété báyìí níwà rẹ̀ òkété o báyìí níwà rẹ̀ o bá fáàmù lẹ̀ ó dá. Òkété ló máa ń yí ara dà ó máa ń paradà di òkété ní èèyàn ní àbí kó jọ́ kété kó máa paradà di èèyàn. Àbí ẹ mọ̀ pé àwọn ẹranko tó ń dà wà ṣé ẹranko ṣe nìyẹn wà. Gbogbo nǹkan tá à ń sọ orí ejò gbígbẹ tá a bá pè lórúkọ tó ń jẹ́ á di ejò ń sìn. Á di life ejò padà. Àní ṣé gbogbo nǹkan tá à ń sọ mo ní wọ́n ní spiriti tó lágbára omi lásán ní spiriti tá a bá ti pè á dá wa lóhùn. So àwa la tẹ̀lé ìlànà wa mọ́ bó ṣe yẹ ká tẹ̀lé. Àwọn bàbá wa ewé kékeré kan wá dẹ̀ sọ pé orúkọ báyìí ló ń jẹ́ o ìbọn ò gbọ́dọ̀ rán lágbájá mọ́ o ìbọn ò gbọ́dọ̀ rán kò jẹ bẹ́ẹ̀ yẹn á dẹ̀ kò jẹ wọn á dẹ̀ máa yin níbọn kò ní ràn. Àwọn agbára yẹn wà ń bẹ́ẹ̀. Tá a bá tiẹ̀ mọ gbogbo ẹ̀ gbogbo ayé ṣàmọ̀ pé ilẹ̀ wa yìí ó ní nǹkan tán lè ṣe wọ́n mọ̀ pé ayẹta wà òyìnbó ò mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n òyìnbó ti wá kọ báyìí. Òyìnbó ti kọ ayẹta báyìí. Wọ́n ti kọ ilé tó ń lọ lórí afẹ́fẹ́ gbogbo yìí òyìnbó ti kọ èdè mi ò yé. So àwọn gangan tán ṣèbọn àti ìdíjọ́ wà ìbọn tó yìnbó ṣe tí wọ́n fi rin tán fi ṣe gbogbo ẹ̀ ọdẹ fẹ́ yìn sí yàn ìbọn wọn á dẹ̀ lu puru á dàbí pé nǹkan kan wà níwájú tó pùṣì ẹ̀ padà sọ́dọ̀ ẹni tó ọ̀tá yẹn máa jáde láti di. Agbára wà nínú ìṣẹ̀ṣe. Agbára wà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n a ò wá mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni wọ́n sì ti gbé lọ. Wọ́n gbé lọ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ṣe wà ṣùgbọ́n kẹni tí ó jáde àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó o bá ṣe táyé bá rí i pé o ṣe gan lásán wọ́n lè gbé onítọ̀hún gbọ́ ló ń ṣe oògùn fólè ìwọ ló ṣe gbé fún wọn ó ti lẹ́nìkan tí wọ́n ti ń wá tẹ́lẹ̀ tí wọ́n ò rí tán bá ti rí báyìí ṣe ló máa ń pòórá ìwọ ló ṣe àbí ta ló fẹ́ jáde wọ́n ṣe é mọ̀ pé nǹkan táwọn olóyìnbó gbogbo ọ̀rọ̀ blame tèmi tí mo lè blame èèyàn ọba aládé àti ìjọba ni mo lè blame tèmi. Ọwọ́ wọn lágbára wà. Ọwọ́ wọn lágbára wà ṣé ẹ mọ̀ pé àwọn bàbá wa kan wà alágbẹ̀dẹ ni wọ́n lè rọ ìbọn. Bẹ́ẹ̀ni. Ìbọn tí wọ́n rọ yẹn bẹ́ẹ̀ náà ni
alágbẹ̀dẹ tòyìnbó wà tí wọ́n ń rọ ìbọn ìbọn yà wá gùn ó lè gùn bíi ohun ibi tí kámẹ́rà wà yẹn so wọ́n máa gbé kiri nínú igbó nígbà tó yá àwọn kan ní ó ti gùn jù lọ́dọ̀ àwọn òyìnbó lọ́hùn wọ́n ṣe kékeré ẹ̀ tí ò dẹ̀ ní dún lẹ́ẹ̀kan tó lè dún nígbà méjì nígbà tó yá wọ́n ṣe ti bàbá yẹn ti kú o bàbá tó bẹ̀rẹ̀ yẹn ó ti kú ọmọ rẹ̀ ó máa continue títí ọmọ rẹ̀ á tún wò pé irú kí ni bàbá òun ṣe jẹ́ kóun náà wọ́gbọ́n dá sí kóun tún upgrade ẹ̀ títí tá a fi ṣe tá a di pistol tó jẹ́ pé ó lè di nǹkan tó jẹ́ pé wọ́n lè kì sápò tó dẹ̀ jẹ́ pé a máa dún nígbà mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ṣe get me so alágbẹ̀dẹ ni wọ́n ìjọba á dẹ̀ máa pọ́ǹpù owó sí wọn nílùú òyìnbó pé ẹ máa ṣe lọ ṣùgbọ́n kò sí any encouragement fún wa ẹni bá ṣe pistol ní nàìjíríà wa yìí tó bá rọ́ tí wọ́n bá ba lọ́wọ́ ẹ̀ ẹni tó tán ba lọ́wọ́ ẹ̀ yóò jófin ẹni tí ó rọ́ yóò jófin ẹni tí wọ́n ta ilẹ̀ wa yìí ló burú jù so now bó la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ grow ìdè mi ò yé nǹkan tí bàbá rẹ̀ ṣe yẹn tó ti jẹ́ ìbọn onígígùn yẹn nìkan náà fẹ́ kó o máa ṣe mọ́. ẹ sáré sọ̀rọ̀ kan sí pé bàbá kan nígbà kan wọ́n máa ń rìn lórí omi ìyẹn náà tún ní real life. bàbá sá. tí mi ò bá mọ̀ nípa nǹkan tí mi ò mọ̀ pé ó ṣẹlẹ̀ mi ò ní sọ èmi kúrò ní babaláwo tí ó máa dánu lórí afẹ́fẹ́ àbí níbikíbi èmi ò mọ ìyẹn láti pè ṣùgbọ́n mo mẹni tó mọ̀ èdè mi ò yé mo mọ àwọn tán kú tí wọ́n mọ̀ tí wọ́n ṣe mo dẹ̀ mọ ẹni tán tó kọ́ èdè mi ò yé tó jẹ́ pé ẹni òun ní àkọsílẹ̀ kí ni mo pè é àkọsílẹ̀ bẹ́ẹ̀ ni àyájọ́ dẹ̀ ni ògèdè ni tá a pè kò ní pé wọ́n ń já ewé já egbò sí. wọ́n dẹ̀ máa rìn lórí omi báyìí. ok ṣé ẹ mọ̀ pé èèyàn lè fẹ̀yìntì ògiri kó jáde ẹ mọ̀ gbọ́rọ̀ fíìmù yín wo ẹ fẹ́ wò pé fíìmù èmi ò gbé ẹ ti ń kọ script nìyẹn kì í ṣe script o. ó máa fẹ̀yìntì ògiri báyìí ó dẹ̀ máa bọ́ta sódì kejì. níbi tá a wà yìí wọ́n lè sáré ṣe nǹkan kankan ẹ má rí yan ok tó bá jẹ́ pé arọ́gbọ́n dá tẹ́ ẹ bá rọ́gbọ́n dá ọjọ́kọ́jọ́ tẹ́ ẹ bá torí ogún tiẹ̀ ti wà láyé báyìí bẹ́ẹ̀ bá ti rédíò ọ̀ká bẹ́ẹ̀ bá da ataare ìlú báyìí wà níbi tí ó bá ti pẹbu sí tẹ́ bá dà lù kán pa ọ̀ká òun kán wọ́ ọ̀ká òun síwájú kán sún gbogbo ataare tẹ́ ẹ dà lù lẹ́yìn yẹn ẹ mọ̀ pé ẹ pé nǹkan kan sátare ẹ máa bá gbogbo ẹ̀ nínú ẹ̀. tọ́ máa la inú ìjọ máa bá ń bẹ̀. ẹ kó sínú ìgò ẹ gbé wá màá wá fi àwọn nǹkan yòókù sí bógun bá débẹ̀ bá fẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ láì ó dá mi lójú dé ọ̀run kò sí ẹni tí ó rí yín bógun bá dé ni o. àfẹ́rí ilẹ̀ ń sọ yẹn tí wọn ò fi ní rẹ́ nìyẹn. ṣùgbọ́n bí wọn bá fi nǹkan yòókù tó yẹ kán fi sí. kò lè ṣiṣẹ́. èdè mi ò yé so wọn ò ní rí onítọ̀hún béèyàn bá wá gbé àtàrí yẹmì ó ti di àárá ọ̀run nìyẹn. tó mistakenly gbé mi lásán. kò gbọ́dọ̀ gbé mi. kí ni nǹkan tí mo sọ fún yín àwọn tán mọ́ pọ̀ jaburata èdè mi ò yé bẹ́ẹ̀ dá òrùka lù the same thing bẹ́ẹ̀ gé orí ẹ̀ bẹ́ẹ̀ kó òrùka sí lẹ́nu tẹ́ ẹ wọ́ òkùtù ẹ̀ kúrò níbẹ̀ tẹ́ ẹ wọ́ lọ síbì kan ayé òní kò sẹ́ni tó máa rí onítọ̀hún èdè mi ò yé kò sóògùn tí ò sí kò ságbára tí ò sí ṣùgbọ́n ó kú àti ṣe ó kéèyàn téèyàn lè finú tán láti kọ́ kó má máa ṣì í lò. bẹ́ẹ̀ ni ẹ nídìí ìbọn kẹ́ ẹ tó gbéyàn ṣubú nǹkan wà tó jẹ́ pé ẹ máa tutọ́ ni tẹ́ ẹ bá tutọ́ sí èèyàn igba èèyàn máa ṣubú bẹ́ẹ̀ ni àrùn fọ́n ni àwọn bàbá wa máa ń pè yẹn àbí àtúfọ́n wọ́n á ní olóòsàrè kí n mọ́ gbẹ̀yìn lọ síbẹ̀ yẹn ṣe get me so àwọn kan wà tó jẹ́ pé wọ́n ò ní nǹkan míì àtúfọ́n yẹn nìkan ni wọ́n ń lò ẹ get me kò sí ẹ béèrè ìbéèrè kan lọ́wọ́ bàbá kan
kí mo wo fídíò yẹn Fáṣòótọ́ Ìfàṣòótọ́ ẹ wá béèrè pé ṣé kíní wà tí wọ́n fi ń wo gender ọmọ scan ṣé Ifá máa ń wo scan kì í ṣe Ifá ayé Ifá ọ̀tọ̀ Ifá ò kì í mọ́ lè báyìí ṣùgbọ́n ó gbé nǹkan kan kalẹ̀ tí à ń pè lájé ajé mo ti ṣe fídíò kan nípa ajé yẹn rí mo lè forward ẹ̀ sí yín kẹ́yìn fúnra yín lọ ṣe ẹ lọ sí di ewé làpálàpá funfun ẹ gbà nígbà mẹ́ta ẹ pè ní ìyálóde ìyálóde ò ìyálóde ò ìyálóde ò ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ nǹkan báyìí báyìí ló sọnù àwa ń wá tẹ́ ẹ bá ti ṣèbà yẹn kò ní dá yín lóhùn àwa ń wá nǹkan yẹn a dẹ̀ fẹ́ rí èdè mi ò yé a fẹ́ kó o sọ ẹni tí ó mu ẹni ń bá jóṣó bá a mu bó jàjẹ́ bá a mu tó bá anybody tó bá jẹ́ bá a mu ẹ tún wá sọ pé ẹ ní bàjá o ẹ fi yẹn sí torí wọn fẹ́ kẹ́ ẹ tún fi dá wàhálà lẹ̀ so ẹ wá ṣùgbọ́n tẹ́yìn náà bá yí àdéhùn kò dáa ṣe get me ẹ wá já 16 níbẹ̀ ẹnìkan máa dó síwájú yín ọwọ́ òsì yín báyìí ẹ jọ kí ọwọ́ sí báyìí ẹ mú ewé ẹyọ kan ẹ fi lè báyìí ẹnì kejì ẹ̀yin náà fi wé ẹ wá dojú ẹ̀ dira tó bá ti pé 16 ẹ mú àdá kan kẹ́ ẹ fi lè lórí ìdí ewé yẹn ẹ̀yin ẹ máa fà ìwọ ajé yìí tó o bá máa ṣiṣẹ́ kó o dáhùn tó o bá ní ṣiṣẹ́ kó o má dáhùn so ìwọ ajé yìí tá a bá ti fà ẹ́ báyìí tó o bá ti ṣiṣẹ́ a jẹ́ pé wàá le ṣùgbọ́n tó o bá ti ní ṣiṣẹ́ kó o tú ẹ máa fà báyìí kò ní nǹkan ewé tẹ́ ẹ tò pọ̀ á lé ní kò sí nǹkan tẹ́ ẹ lè fi fà á ewé ni o ewé yẹn ti dòṣà nígbà tẹ́ ẹ ti bá sọ̀rọ̀ yẹn ó ti gbọ́ èdè mi ò yé so tẹ́ ẹ bá ń fà á ó di orí tá a bá ti ní ok o fẹ́ sọ̀rọ̀ báyìí o ṣé lágbájá ló mú ó dorí ẹni tí ó mú nǹkan yẹn tó bá ti dórí ẹ̀ ní ó tú ẹ mọ̀ wá ṣì mí gbọ́ o tí ẹni yẹn bá mọ̀ sí tẹ́ ẹ wá dé orí orúkọ ẹ̀ tí ẹ dórí orúkọ ẹ̀ tóun náà mọ̀ sí yóò tú bí ìṣòun fúnra ẹ̀ ló gbé. so nígbà tí ó bá fẹ́ sọ̀rọ̀ ó lè sọ pé kì í ṣe mi o ṣèbí lágbájá ló mú ẹ̀ tá a bá dórí orúkọ títí ẹ a ní mọ ẹni tí ó mú dèmi òye ó ti yé wa wọ́n máa sọ pé tó bá fẹ́ pé tó bá di ti gender yẹn ti gender yẹn ti scan Ifá ẹ sọ pé Ifá kọ́ ló ń wo oògùn ẹ̀ iṣẹ́ ni gbogbo ẹ̀ téèyàn bá fẹ́ kú kò nídìí pé èèyàn lọ sí hospital tó bá sick táwọn èèyàn tí wọ́n ní fẹ́ kó ná àwọn bàbá wa wọn èyí náwó òdì ó ní nǹkan tí wọ́n ó ṣe ó ní iṣẹ́ Ifá tí wọ́n máa ṣe tó jẹ́ pé wọ́n á mọ̀ pé ṣé lágbájá máa kú àbí kò ní kú tó bá ti dé pé ó máa kú ajá máa wá gbó níwájú ilé ẹni òun láàrin òru bí ìgbà méje wọ́n ti mọ̀ pé ó ń lọ nìyẹn so kò sírú owó tó fẹ́ ná jù mọ́ wọ́n ti mọ̀ pé ó ń lọ èdè mi ò yé eléyìí tí wọ́n máa jù sí wù akàn tí akàn yẹn bá ti fà wọlé ó ti lọ nìyẹn ṣùgbọ́n tó bá ti tì síta padà ó mì pé kò kú nìyẹn ẹ jẹ́ ká wá lọ síbi ti gender yẹn ti scan yẹn eléyìí tí àwọn dádì wa tí wọ́n sọ dáadáa lójú wa inú àwo báyìí ni wọ́n máa ṣe sí tí obìnrin yẹn bá ti fi ọwọ́ lé etí àwo yẹn a máa wo okó ẹ má jẹ́ kí n dárúkọ okó a máa wo nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin tó bá gbé ọwọ́ lé báyìí a máa wo nǹkan ọmọkùnrin tí ọmọ yẹn ń bẹ gbé wáyé tó bá jẹ́ pé obìnrin ni yóò rí tó bá jẹ́ ọkùnrin ni yóò rí ká ní ìbejì ní Ifá méjèèjì ni ó jáde nínú lójú àwo yẹn obìnrin yẹn máa wo everybody máa wo gbogbo eléyìí tá ń sọ yìí ok èèyàn lè mọ ibi tí èèyàn míì wà tẹ́ bá fẹ́ wo àwo ayé àtijọ́ àwọn agbára yẹn wà ṣùgbọ́n wọ́n ti fi ẹ̀sìn bà gbogbo ẹ̀ jẹ́ wọn ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ò mọ́ now àwọn kan ṣe mọ nǹkan kan báyìí tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á pe ọmọ kékeré àmọ́ ń wá lágbájá ibo ló wà kí ló ń so wọ́n á dẹ̀ pé olókun ò jáde o
ọmọ yẹn á ní bàbá olókùn ti ń bọ̀ o èṣù náà kọ́kọ́ ṣáájú ẹ̀ èṣù á gbága rẹ̀ sílẹ̀ èṣù olókùn ni wọ́n ń pè yẹn tó bá ti gbá á ní ṣé èṣù ti gbọ́ gbágadé á ní èṣù ti gbágadé ṣé ó ti jòkó á ní ó ti jòkó eléyìí báyìí àwọn tí wọ́n sì fi ń wo ṣẹ́ṣì ń wò ẹ sì máa ṣe kinní dọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí tí wọ́n ó ṣe lójú yín ó yá ní kí wọ́n gbé lágbájá jáde ẹni kan gbé Jeff jáde ń sìn wọ́n á gbé Jeff jáde aṣọ wo ló wọ̀ láì sí yín ń bẹ̀ wọ́n ó sọ ibi tẹ́ ẹ wà ẹni tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ ọmọ kékeré yẹn máa sọ ọmọ tí ò bá ti bàlágà ni ó máa ń wò yẹn ṣẹ̀gẹ́tì ni tí ó máa wo gbogbo ẹ̀ báyìí ok ta ló jí nǹkan báyìí a ní láàrin àwọn tó dúró yìí a kọ́kọ́ ní ẹ wo ọ̀gá Tọ́pẹ́ yẹn ìyẹn kọ́kọ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ kò fọwọ́ kan kinní yẹn o kò fọwọ́ kan o kọjá níbẹ̀ lẹ́yìn ẹ̀ ó kúrò ńbẹ̀ ọ̀gá kejì ẹ̀yin náà kọjá ńbẹ̀ àǹtí kan débẹ̀ àǹtí ní nọ́ìsì pé kéèmú ó ti mú a ní ọ̀gá yìí ló mú mo rí yìí mímú bí CCTV camera so ìyẹn òun làwọn olóyìnbó yìí padà táwọn ń lò so ọ̀dọ̀ wa ni wọ́n ti rí gbogbo àwọn agbára yìí tó bá jẹ́ pé àwọn ìjọba wọ́n fún wa láyè náà ni àwa làbá máa kọ́kọ́ ṣe gbogbo irú nǹkan yẹn kódà àwa ò ní ṣe tiwa kán sẹ́ẹ̀tì ẹ̀ ó lè fi sínú yàrá rẹ tá dẹ̀ máa wo gbogbo ó ní láti set anything because ṣé wọ́n sẹ́ẹ̀tì nǹkan nígbà tí wọ́n wo nǹkan yẹn ni wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ so agbára ń bẹ ẹ jẹ́ ká lọ síbi ẹrù ẹgbẹ́ ẹlòmíì wọn máa ní wọ́n fẹ́ ya òun àtẹgbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹlòmíì báyìí wọ́n á mú lọ sódò wọ́n á fi ẹgbà wọ́n á fi nà ọmọ ẹlòmíì báyìí gbogbo ara ẹ máa lé àwọn míì tẹ̀ máa tún mú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá nínà yìí ni ṣé agbára wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé agbára ìṣẹ̀ṣe tó wà láti fi ya èèyàn tó wọ́n fẹ́ di ẹrù ẹgbẹ́ fún yàn tó fẹ́ ya ẹnìyàn pẹ̀lẹ́ from àwọn ẹgbẹ́. ẹ ṣeun ṣé wọ́n lè yọ ẹ̀jẹ̀ yín kúrò lára yín kẹ́ẹ̀dẹ̀ wà láì. yàrá wọn tó wá ti yọ ẹ̀jẹ̀ ó ti lọ. kò ṣeé ṣe bí wọ́n sọ pé wọ́n fa ẹ̀jẹ̀ èèyàn wọ́n da ẹ̀jẹ̀ míì sí ẹ̀jẹ̀ eegun ara gbogbo nǹkan tó ń produce ẹ̀jẹ̀ lára ẹ̀yẹn ẹ̀jẹ̀ títara ẹ̀yẹn náà ni ó sì máa ṣe ṣe get mi. àwọn olóyìnbó sọ pé wọ́n ti ń rí ṣe o ṣùgbọ́n mi ò gbàgbọ́ pé wọ́n á fa gbogbo ẹ̀jẹ̀ ara ẹ̀yẹn wọ́n wá rọ̀nù ní ìsìn ṣùgbọ́n mi ò gbàgbọ́ ṣe ń gbọ́ àlàyé mi nítorí wípé lọ́dọ̀ tiwa ẹ̀jẹ̀ irun ara gbogbo nǹkan tí ó bá ti wà lára èèyàn ló nítumọ̀ ṣe get mi so láti irun orí dé ìsàlẹ̀ ló ní òòṣà tiẹ̀ so gbogbo wọn yìí ló dẹ̀ wà connected pẹ̀lú ẹgbẹ́ ọ̀run ẹ èèyàn ò lè ya ẹgbẹ́ ọ̀run ẹ kò ṣeé ṣe. kí lèèyàn wá lè ṣe. kò sí nǹkan tẹ́gbẹ́ ọ̀run ń ṣe fún yàn kéèyàn máa bọ́ ni. kéèyàn máa bọ́ ni. kò dẹ̀ sẹ́ni tí ò ní ṣùgbọ́n o lè má mọ̀ láti pè é gbogbo wa la lẹ́gbẹ́ lọ́run tó bá ti lọ́rẹ̀ẹ́ nílé ayé o ti lẹ́gbẹ́ lọ́run. bí ti báwo. kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ spiritual mate ni. spiritual mate ni. o ní physical mate. tó jẹ́ wípé ní kíláàsì ẹ ṣáà láwọn tó jẹ́ pé ẹjọ́ ṣe mate nílé ìwé yín. bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́run. nínú ẹgbẹ́ lọ́run yìí ó ṣeé ṣe kó má jẹ́ inú ẹgbẹ́ ẹ ló ti fẹ́ ọkọ kó o lọ sínú ẹgbẹ́ míì kó o lọ fẹ́ ọkọ àwọn míì àwa máa lẹ́gbẹ́ 3 4 lọ́run kì í ṣe tayé o èdè mi ò yé
so à ń ṣe orò alára agbó lọ́tọ̀, à ń ṣe orò eléríkò lọ́tọ̀, à ń ṣe orò gbá kan, à ń ṣe orò àwo kan, tìkan nìyálóde. Ẹgbẹ́lẹgbẹ́ ń jẹ́, kí ni mo pè é? Ẹgbẹ́lẹgbẹ́ ń jẹ́. Ibi tó bá ti ń wádìí ìwàkúwà, ẹjọ́ ẹgbẹ́ wo lẹgbẹ́ tèmi, ẹjọ́ ẹgbẹ́ wo lẹgbẹ́ tèmi, ẹjọ́ ẹgbẹ́ wo lẹgbẹ́ tèmi, ni ẹni òun ti máa padà rí àkóbá fúnra rẹ̀. Everybody fẹ́ sọ pé kán lè mọ̀ pé ẹgbẹ́ báyìí lẹgbẹ́ tòun. Ẹlẹ́gbẹ́ àkìtàn gan fẹ́ kán pé òun lẹ́gbẹ́ omi. Ẹlẹ́gbẹ́ ọ̀gẹ̀dẹ̀ fẹ́ kán pé òun lọ́mọ olókun. Kìí ṣe gbogbo èèyàn ló wá láti ibi ẹgbẹ́ òun. Ọ̀nà kan ṣoṣo téèyàn lè fi mọ̀ jù ní lójú oorun èèyàn àtọjú àlá, ibi tó ti ń bára rẹ̀. Ẹni bá ń bára rẹ̀ láàárín ọjà, ẹgbẹ́ inú ọjà lẹgbẹ́ rẹ̀, tó jẹ́ pé constantly ó ń lálàá orí rẹ̀ láàárín ọjà. Àárín ọjà ló ti máa ń bára rẹ̀. Nílé ayé lójúkorojú, iṣẹ́ ọjà ló yẹ kó máa ṣe láì dáfá fún. Ẹni tó bá ń rí i pé àárín ọ̀gẹ̀dẹ̀ agbo ọ̀gẹ̀dẹ̀ ni, bó bá ti ń ta ọ̀gẹ̀dẹ̀ tó ń ta èso, nǹkan rẹ̀ máa dáa jù, because àwọn ẹgbẹ́ rẹ̀ máa kó nǹkan yẹn fún. Wọ́n á jẹ́ kó máa rérè ńbẹ̀. Ẹni tó bá ti jẹ́ pé inú omi ló ti ń bára rẹ̀ jù, nǹkan omi ni kó máa tà. Bí omi. Omi ò lè wọ́n náà, ó ṣe bí ọmọ olómi ni. Ṣé gẹ́tì mi? Ẹgbẹ́lẹgbẹ́ ń jẹ́. Ohun tó dẹ̀ fi ń ṣe ẹgbẹ́ kò yàtọ̀. Ohun tá a dẹ̀ fi ń bọ́ náà kò yàtọ̀. Ọkọ ọ̀run ńkọ́ àti ìyàwó ọ̀run, ṣẹ̀ṣẹ̀ sọ nípa ẹ̀. Àwọn yẹn ló burú jù o. Bíi ti báwo? Tá a bá ní ọkọ ọ̀run, Ọlọ́run jẹ́ kéèyàn rógun wọn. Àmín o. Ire wọn ni kí a ní. Èmi náà ní ìyàwó báyìí sọ́run. Ìyàwó ọ̀run? Mo ní. Kìdẹ̀ yọ mí lẹ́nu, ẹ̀ẹ̀kankan ló máa ń wá. So gbà tó bá fẹ́ wá báyìí, ó lè ṣe oṣù mẹ́fà, ó lè ṣọdún kan. Kó má yọjú. Òun ó jẹ́ kí gbogbo nǹkan wà òkè, pé òun ò jowú jù. Ṣùgbọ́n ọjọ́ tó bá dé yẹn, èmi àti ẹ̀ gbọ́dọ̀ ráyè tara wa. Ojú oorun ni ẹ máa ti rí. Ṣé ẹ mọ̀ pé ó ní ìlànà, babaláwo lèmi. Ṣùgbọ́n bí ojú oorun bí ojú ayé náà ni, ó máa wá. Ó níbi tí ó ti bá mi. Èdè mi ò yé. Tá a bá dẹ̀ ti ṣe nǹkan tá a fẹ́ ṣe tán, à ń ní ìbálòpọ̀. À ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. Tí ò bá ti bá ẹ jà, tí ò sí ìjà láàrin yín, ọjọ́ kejì ni màá rówó jù. Ní bá ti rí báyìí, ọjọ́ tó bá ti dé, tó bá ti wá kí mi, Ọlọ́run, èmi fúnra mi láàárọ̀ ọjọ́ kejì, mo lè kọ́kọ́ pe àwọn èèyàn kí n kọ́kọ́ ṣe nǹkan fún wọn pé òní yìí ó ti dáa. Màá rí owó. Ẹlòmíì títí ẹ̀ jowú ju títẹ́ ẹlòmíì máa, ọjọ́ tó bá ti wá báyìí, ayé rẹ̀ bàjẹ́ nìyẹn. Èdè mi ò yé. So bí bá a ṣe lówú láyé ìbẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ni. Èdè mi ò yé. Ẹlòmíì ò lọ́kọ báyìí torí ọkọ ọ̀run rẹ̀. Kò sí pé irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Obìnrin tí mo sọ pé tí èmi àti ẹ sọ pé a fẹ́ra nígbà kan yẹn, ó ní wọ́n mú kéèsì kan wá sí ọ̀dọ̀ àwọn. Kéèsì yẹn, obìnrin yẹn lòun ò ní boyfriend. Ó ní ṣùgbọ́n ọkọ ọ̀run ó wá bá òun sùn, ó dẹ̀ sọ fún òun pé òun máa lóyún. Ó ní òun dẹ̀ ti ní oyún báyìí. Ó ní ibo lòun fẹ́ gbé wọ̀. Ó ti lóyún fọ́kọ ọ̀run. So ó tún ṣeé ṣe kéèyàn lóyún fún ọkọ ọ̀run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó máa lóyún orí láìfù síkùn báyìí. Tàbí nǹkan téèyàn ń bò máa ṣọmọ́ pọ̀. Ọ̀gá, èèyàn ọkọ ọ̀run máa bá bóbìnrin sùn tán báyìí, kò ní dà sí lára, á dẹ̀ dà sílẹ̀. Tóbìnrin òun bá jí, á dẹ̀ bá àtọ̀ yẹn nílẹ̀. Ọkọ ọ̀run máa ń bá èèyàn sùn, tá dà sí lórí dodo báyìí, tá jí báyìí, tá bá àtọ̀. Ó pọ̀. Ó yẹ kẹ́ni ẹ sáré jáde ni o. Eré wo ló fẹ́ jáde? Ó ti common, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́.
ẹni tí ó bá ti ní ọkọ ọ̀run kò lè gbádùn ìbálòpọ̀ ojú ayé tó bá ti jẹ́ pé ọkọ ọ̀run ẹ̀ strong. Bí kó mọ́ ọjọ́ tọkọ ọ̀run yẹn bá wá kó mọ́ ti ìfọwọ́kàn báyìí ni a ti máa yí báyìí èdè mi ò yé yín tó bá ń ba á kàn máa wò pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. So ọkọ ọ̀run òun ni ọkọ tá a ní sọ́run ká tó wá sílé ayé. Ìyàwó ọ̀run ni ìyàwó tá a fẹ́ sọ́run ká tó wá lé ayé. Ṣùgbọ́n àkókò tá a bá dá wọn tó bá ti ń pẹ́ jù inú máa bí wọn pé ó tó kó padà wá. Ṣùgbọ́n ìwọ gangan o ti ń lọ sílé yẹ̀mí wò ìwọ gan ò fẹ́ kú mọ́ inú àwa máa bí wọn. Ló máa ń fa ìdíwọ́ tí wọ́n máa ń fún yàn. Then tó bá rí pé tẹ́ bá rí àwọn obìnrin tí wọ́n ń fẹ́ obìnrin báyìí àwọn ọkùnrin tí wọ́n ń fẹ́ ọkùnrin ìtorí pé wọn ò tètè mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́kọ ọ̀run àbí kò ṣe ọlọ́kọ ọ̀run òun ló jẹ́ kógun yẹn wọlé ayé wọn. Obìnrin tó ń fẹ́ obìnrin kò ní gbádùn ọkùnrin ṣùgbọ́n tí ọkọ ọ̀run yẹn bá ti rí pé obìnrin ni kò ní jowú a wá máa gbádùn ìbálòpọ̀ pẹ̀lú obìnrin bí ẹni pé ó ń gbádùn ẹ̀ pẹ̀lú ọkọ ọ̀run. So nínú èrò ọkàn ẹ̀ eléyìí gangan ju ìgbádùn lọ tó ń gbá lọ́dọ̀ ọkùnrin. Ṣùgbọ́n irú ẹ̀dá bẹ́ẹ̀ torí ìyá wa tí a jọ ń ṣe program yìí sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ gbà pé kí wọ́n lọ sọ́dọ̀ wòlíì kí wọ́n lọ sọ́dọ̀ kìíní kí wọ́n lọ ṣe ọkọ ọ̀run ṣe iṣẹ́ ọkọ ọ̀run. Irú wọn ni wọ́n máa ń sábà sọ pé kí wọ́n lọ fẹ́ babaláwo. Nítorí wípé ifá tó kojú ọkọ ọ̀run yẹn ètùtù wà tán máa ń ṣe o tán bá ṣètùtù ọkọ ọ̀run ó lè lọ fọdún 5 kì í ṣe pé ó máa lọ pátápátá o kò sẹ́nìkan tó lè lé lọ pátápátá ẹ fẹ́ gba ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ̀ á lọ fún wọn ìgbà díẹ̀ á tún padà wá àwa ajagbọ̀n wọn yẹn tó bá ti tún padà dé ọ̀nà tó dẹ̀ máa ń gbà ṣiṣẹ́ tiẹ̀ ó lè lọ na ọkọ yẹn lójú oorun ọkọ tó fẹ́ lójú ayé. A ti rí èèyàn tá a dá lóhùn rí tó jẹ́ pé ọkọ ọ̀run rẹ̀ lọ na ọkọ rẹ̀ ó ti na èèyàn 3-4 mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n á jí báyìí ara wọn máa lé. Ara wọn máa lé real life kì í ṣe ọ̀rọ̀ fíìmù. Àwọn tó ń wò wá lé yìí àpọ̀lọpọ̀ ló ń ṣe tọkọ ọ̀run ń bá wọn wí tó bá ń súnmọ́bìnrin inú ẹ̀ máa dùn ṣùgbọ́n tó bá ti súnmọ́ ọkùnrin gangan ìbínú dé ìjà dé. So bó ṣe jẹ́ nìyẹn. Agbára ilẹ̀ Yorùbá agbára ní ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká wọnú a lot of times àwọn èèyàn máa sọ pé gbogbo àwọn oògùn táwọn òyìnbó ń kó wá fún wa ń sìn tán kó sínú capsule tán package sínú oríṣiríṣi pé egbògi wa nílẹ̀ Yorùbá náà lọ ń package tí wọ́n ń fún wa. Kí ni ẹ lè sọ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀ṣẹ̀. Inú mi dùn sí yín púpọ̀ ibi tẹ́ ẹ dé yẹn. Òyìnbó wọ́n kọ́kọ́ wá kọ́ oògùn wa. Òyìnbó ti ń wá bí ọjọ́ ti pẹ́. Gbogbo ọ̀nà táwọn bàbá wa fi ń treat èèyàn làwọn òyìnbó wá kọ́. Nígbà tí òwò ìkónilẹ́rú náà wá tó tútù bá mú yàn wọ́n ó kóná jọ wọ́n ó tawọ́ tiná. Àwọn òyìnbó rí pé kíní yìí lóòótọ́ ó ń ràn wọ́n lọ́wọ́ wọ́n ti bẹ̀ yẹn wọ́n mú agbára yẹn pé agbára iná wà. Ifá tó sọ̀rọ̀ wípé iná ó kún ara nǹkan tó ń heal èèyàn pé iná ọmọ awo àrùn má gba ẹ̀jẹ̀ ibi tá a ti ń bọ iná nìyẹn òrìṣà ni iná yẹn o iná tá yẹn ń dá. Òrìṣà ni iná náà. Òrìṣà ni iná yẹn tán bá sọ̀rọ̀ ń sìn tí wọ́n bá pè bó ṣe yẹ kán pè wọ́n lè ní kó lọ jó nǹkan nílé èèyàn. Iná kan máa sán lé ẹni yẹn ni. Láì sí ẹni tó ṣáná. Láì sí pé wọ́n ṣáná.
ṣùgbọ́n àwọn yìí ń ṣèkà o, àwọn èèyàn náà ni wọ́n ń kọ́ wọn lóró o. Náà irú oró tí wọ́n wá kọ́ wọn yẹn, ẹni tí wọ́n kọ́ lóró yẹn, ẹni tó fẹ́ gbẹ̀ níṣẹ́ yẹn, ó ní láti sọ nǹkan tí ẹni yẹn ṣe kó tó di pé náà yẹn máa jẹ́ ẹni. gbọ́ o, òun ló ṣe nǹkan báyìí báyìí sí lágbájá, iná dẹ̀ máa lọ verify. Tó bá ti rí pé ó ṣe á ní àwùwọ́ tiẹ̀ lóòótọ́ kó tó sọ. Gbogbo orúnmọlẹ̀ kì í ṣèkà. So kí n kọ́kọ́ ká lọ sórí nǹkan tẹ́ béèrè náà. Káwá wọnú. So iná tí èèyàn bá dúró tí ooru ẹ̀ bẹ̀rẹ̀ sí dé, ara èèyàn á dẹ̀ yá gágá. So àwọn olóyìnbó wá ṣe yẹn, wọ́n wá pè ní sauna. Sauna náà máa ń pè é, ṣùgbọ́n spell ẹ̀ bó ṣe yẹ kó lọ, sauna. Wọ́n wá ṣe yẹn, wọ́n ṣe sínú yàrá, á kàn máa mú ooru bí iná wá. So ìgbà òtútù kìíní yẹn lọ ń lò. òun náà ń lò. Wọ́n ti kọ́ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ wa. Àti bẹ́ẹ̀ lọ. Ká kúrò ní orí yẹn, ká wá lọ sórí ewé àtegbò. Kẹ́míkà ni wọ́n ń lò tí wọ́n ń pòpọ̀. Okay. Gbogbo àwọn kẹ́míkà yẹn, nǹkan tó lè ran iṣan lọ́wọ́, òun ni wọ́n máa ń pòpọ̀ bí drug. So á boost immune system ẹni yẹn. Ṣùgbọ́n tí kinní yẹn bá ti kúrò nínú ara, àìsàn yẹn tún máa jẹyọ padà. So wọ́n wá gbà yí pé wọn ò ní cure. Òyìnbó ò lè sọ fún yín pé òun ní cure sórí oògùn kankan kó tó di pé wọ́n wá sọ́dọ̀ wa. Nígbà tí wọ́n wá sọ́dọ̀ wa, wọ́n wá gba ètò egbòogi. Oògùn táwa ò mọ̀ bá a ṣe wà yìí, òyìnbó mọ̀. Kí ni mo pè é? Oògùn tá mọ̀ òyìnbó mọ̀. Òyìnbó mọ̀ oògùn tí wọ́n lè ṣe tí malaria ò ní ṣe èèyàn mọ́ láyé. Permanently. Ṣùgbọ́n wọn lè jẹ́ ṣe fún yín. Torí tí wọ́n bá ti ṣe, ìkòkò ọbẹ̀ wọn dí. Àwọn company tó ń ṣe àwọn oògùn yẹn, wọn ò ní rí jẹ mọ́. Wọn ò rí jẹ mọ́. So fún díẹ̀ yìí, wọn ò ní ṣerú yẹn, wọ́n kàn ṣe pé ok, tó bá ti lọ díẹ̀, kó o tún padà wá, kó o tún wá ra oògùn. Àrùn diabetes, wọ́n mọ nǹkan tán lè ṣe tí ó fi lọ, ṣùgbọ́n wọn ò ní ṣe, torí ò ní máa ra oògùn yẹn ní gbogbo ìgbà. So wọ́n á kàn fún ẹ ní ọgbọ́n pé máa tọ́jú ẹ̀ díẹ̀díẹ̀. Èèyàn sì lè gbé kó sì wà lórí àìsàn yẹn kó sì lo 60 years pẹ̀lú ẹ̀. Ṣá máa ra oògùn yẹn kó máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀. Ṣé ìṣẹ̀ṣe ní kíọ̀ sí? Ìṣẹ̀ṣe ní kíọ̀ sí. Ibi ọ̀rọ̀ olóyìnbó ni mo ti fẹ́ wọlé. Mo ti fẹ́ padà wọlé sínú ìṣẹ̀ṣe. So nígbà tó yá, wọ́n rí pé àwọn oníṣẹ̀ṣe, pé Áfíríkà, pé ó ní ọgbọ́n gbogbo nǹkan yẹn ní kíọ̀. Wọ́n wá dúró pé ẹ má lò mọ́ o. Oògùn àwọn Áfíríkà yìí kò ní measurement. Kò ní dóòzì, kò ní bọ́n ṣe lè measure ẹ̀. Kò sí. Fún lílò. So wọ́n fi ìyẹn tako àwọn tó yẹ kán máa lò. So àwọn tí wọ́n gbẹ́ jẹ́ lóyìnbó, ṣé ẹni tó ṣe oògùn àgbo, ṣé kò mọ bóun ṣe máa lò ní? Ìyẹn ni wọ́n kọ́kọ́ fi paná. Wọ́n fi járáǹkì. Wọ́n fi járáǹkì ẹ̀. Járáǹkì egbògi. Then tẹ́ bá lọ hospital lónìí, tẹ́ bá ti rí dókítà olóyìnbó, tẹ́ bá ní ẹ fẹ́ lo àgbo, á ní no, kẹ́ ẹ má lò. Why tó fi máa sọ bẹ́ẹ̀? Á ní ó lè ba kidney èèyàn jẹ́, ó lè ba liver jẹ́. Ṣùgbọ́n àwọn olóyìnbó gangan lára oògùn wọn tí wọ́n ń ṣe, torí wọn ń sábà parọ́. Ọ̀dọ̀ wa náà ti lè parọ́, ṣùgbọ́n lọ́dọ̀ ara wọn ò gbọ́dọ̀ parọ́. Wọ́n sọ pé oògùn yìí máa ń tọ́jú nǹkan báyìí, ṣùgbọ́n ó máa padà dá nǹkan báyìí sí ara èèyàn. Oògùn pọ̀ tó jẹ́ pé ẹ lè Google search kẹ́ ẹ béèrè bẹ́ẹ̀. Wọ́n á sọ pé àìsàn báyìí ló ń tọ́jú o, kìí dẹ́ ṣe pé ó máa kí ọ ẹ o, ṣùgbọ́n ó máa padà tó dá àìsàn báyìí sí ara. Ṣùgbọ́n lọ́dọ̀ ti wá irú yẹn yìí ṣẹlẹ̀. Ṣùgbọ́n láti járáǹkì títí ìbílẹ̀ yẹn wálẹ̀, wọ́n ní
ó lè cause kidney problem. Àwọn ìyá kan wà tó jẹ́ pé ara wọn ò yá ọ̀tọ̀ bá fẹ́ fún wọn lágbo báyìí wọ́n ní wọ́n gbà òyìnbó ti wí sí ọwí yìí. Ẹ get me. So oògùn nílẹ̀ Yorùbá a nígbàgbọ́ kan pé àìsàn tí ò bá tíì sí ni wọn ì róògùn rẹ̀. Àìsàn tí ò bá tíì sí òun ni wọn kì í róògùn ẹ̀. Bí ká sọ pé bóyá irú HIV yẹn láwọn táìmù kan àwọn oníṣẹ̀ṣe kan tó máa ń ṣe tradomedical àwọn ní àwọn ní cure fún. Ṣé lóòótọ́ ni? Torí àwọn ìjọba sọ pé wọn fún wọn lápúrúvà ìgbà tó tún yá wọn ṣáà bí ìgbà tó discredit gbogbo effort àwọn tó ń ṣe kinní yẹn ni. Kí lẹ lè sọ lé lórí? Àwọn tí wọ́n ti ṣe rí tán, èmi fúnra mi ti ṣe oògùn ẹ̀ tá a ti tọ́jú èèyàn rí. Èmi tí mo wà wájú yín, dádì mi ti tọ́jú èèyàn rí tí mo mẹ́niyàn tó sì wà láyé báyìí. Kí ló ṣe nìyẹn? HIV ni. Èdè mi ò yé. Wọ́n ń tọ́jú ẹ ṣùgbọ́n ta ni ó gbé jáde pé òun ń ṣoògùn yẹn òun ń tọ́jú ẹ o. Àwọn tí wọ́n ti jáde bẹ́ẹ̀ wọ́n pa wọ́n ni. Ṣé ẹ rí wọn mọ́ ni? Tó o bá ti sọ pé o mọ oògùn kan tóyìnbó ò ní padà fi jẹun mọ́ wọ́n á yanjú onítọ̀hún. Ìjọba ìlú yẹn ló máa rán sí. So gbogbo nǹkan kò sóògùn tí ò ní wíwò. Ìtọ̀ iyọ̀ ni wọ́n máa ń pe diabetes tẹ́lẹ̀ ṣùgbọ́n kò common, kì í sábà ṣe èèyàn nígbà àtijọ́ because wọ́n ní àwọn oògùn tí wọ́n máa ń lò sí. Nǹkan tá a dẹ̀ ń jẹ kò jẹ́ kó lágbára. Ẹni tí sun ọ̀gẹ̀dẹ̀ dúdú tó dóko tó sún jẹ tó mú ẹ̀wà òtílí nìkan treatment ni tó ṣe omi tí ó ń ṣàn omi àgbo torí ewé ti rẹ̀ sínú àwọn ewé ìtọ́jú ara ti rẹ̀ sínú omi yẹn ó débẹ̀ ó bù mu àwọn yẹn gan òkúkú kọ́lẹ́rà gbọ́dọ̀ dánwò báyìí because ewé oko ló ń wọ̀ sínú ẹ̀ ń gbà yẹn tó dẹ̀ jẹ́ treatment. Ṣé gẹ́tì mi? Kì í ṣe pé omi tó kàn ń ṣàn tó ń dàgbẹ́ sí dàtọ̀ sí báyìí ni wàá sọ pé omi ẹ̀gbin kì í pààyàn. Ṣé gẹ́tì mi? So oògùn wà, oògùn diabetes wà dáadáa, oògùn high blood pressure ó wà tákìọ̀ ní o. Hepatitis hepatitis bí nǹkan kan. Ṣebí jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni. Bẹ́ẹ̀ni. Àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ náà ń pè é. Bẹ́ẹ̀ni. Kò sárùn tí kò sóògùn ẹ̀sẹ̀ ẹ̀. Kò sí àrùn tí kò sóògùn ẹ̀. Ṣùgbọ́n àwọn òyìnbó torí pé wọn ò gbà. Òyìnbó ló dẹ̀ ń control wa. Mo ń sọ mo tún ń tún sọ. Ẹ gbọ́ tí wọ́n sọ wípé okay ẹ lè sọ pé ẹ ní oògùn HIV. Ẹ lè kọ pé oògùn yìí o. Àwọn tí wọ́n dẹ̀ sọ pé wọ́n ń ṣe fún yàn okay kí ìjọba mú yàn sílẹ̀ pé ó yá mo fẹ́ kẹ́ ẹ treat ẹni báyìí ìjọba gan lè fi dolówó sí kówó tún pọ̀ sí fún country. Tọ́ máa ta tọ́ máa gba táàsì gba táàsì kọ́ sọ pé okay áàfù owó ẹ̀ ìwọ ló ní áàfù ẹ̀ àwa la ní. Àwọn kan tún rẹ́dì débi pé kán ta oògùn yẹn fún ìjọba kíjọba máa ṣe. Wọ́n àwọn náà ó ní iye owó táwọn náà ń rí through gbogbo nǹkan yìí. So k'Olódùmarè kó ṣọ́ wa. Àṣẹ. Ìtọ́jú ara wà ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé ká tọ́jú oúnjẹ tá ń jẹ. Ká tọ́jú oúnjẹ tá ń jẹ. Prevention is far better. It's not better nìkan. It's far better than cure. Gbogbo oúnjẹ tá ń jẹ pátápátá òun ló ti ní issue. Lóde ayé ìsìn. Lóde ayé. Tó ń fa àwọn nǹkan sí àgọ́ ara wa. Ewé tó fẹ́ gbómú kẹ́míkà. Ẹ̀fọ́ tó fẹ́ jẹ lọ́jọ́ kan níbi wọ́n bá mi ra ẹ̀fọ́ yẹn ẹ̀fọ́ tí ìjú pélébépélébé báyìí
ó ṣe gbògàn mo débẹ̀ mo ní ẹ lè fi sórí ilé mọ́jú yóò ti gbẹ kó tó dọjọ́ kejì yóò ti rọ̀ báyìí. Àwọn ẹ̀fọ́ gidi yẹn ló máa láìkì jù torí ó máa dùn á dẹ̀ soft láti tètè jẹ. a máa ṣe dòmdòmdòm lẹ́nu. So ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín ẹni òun para ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Òun ní onírúurú àìsàn tó fi ń dìde. Tẹ́ bá dẹ̀ rí tẹ́ bá lọ sí hospital ọwọ́ dókítà lẹ ti lè béèrè báyìí àwọn tí wọ́n ní enlargement ọkàn wọ́n pọ̀ jàǹtìrẹrẹ, wọ́n ní enlargement kidney wọ́n pọ̀ jàǹtìrẹrẹ, enlargement ẹ̀dọ̀ wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Ọmọ kékeré mi báyìí rí awúgbà ẹ̀ àwọn nǹkan tí wọ́n fi kẹ́míkà tó fi ṣe kinní yẹn pé kí àwọn èso yẹn kí wọ́n lè tètè jáde òun náà ni ó ń jẹ́ kí àwọn nǹkan yẹn wú nínú àgọ́ ara. àwọn èèyàn tó ń jẹ wọn. ẹ wo Oba Ela ẹ ṣe gan ká tó wrap it up. Oba Ela yẹn kí ni báwo lorúkọ yẹn ṣe wáyé kí ni ìtumọ̀ Ela yẹn. Ok ẹ ṣeun púpọ̀ àṣekágbá lẹ́nu. Ela jẹ́ òrìṣà kan. Ok. Ká tún pè ní irúnmọlẹ̀. Irúnmọlẹ̀. Òrìṣà àti irúnmọlẹ̀. Ok. Ìdí tá a ṣe ń pè ní òrìṣà ni wípé ó ní ìyá tó bí. Ok. Ẹnikẹ́ni tó bá ti ní ìyá tó bí tán bí sáyé báyìí òrìṣà ni wọ́n máa ń pè. Ok. Ẹni tí ò bá ní ìyá tá a mọ̀ ìyá ẹ̀ tó sọ̀kalẹ̀ látọ̀run ni wọ́n máa ń pè ní irúnmọlẹ̀. Okay. So òrìṣà ní Ela nítorí pé ó ní ìyá tó bí ṣùgbọ́n irúnmọlẹ̀ ní Ela nítorí ọ̀nà tí ó gbà wáyé àkọ́kọ́ àti wípé kò ní bàbá. Ok. Ìyẹn yé yín dáadáa. Ó yé wa bẹ́ẹ̀. So ó ní orúkọ ìyá tó bí orúkọ ìyá ẹ̀ ni wọ́n ń pè ní Òyígí. Ok. Tá a bá ní nǹkan òyígí nílẹ̀ Yorùbá ẹni tó bá sanra àbí nǹkan tó tóbi. Ok. Ṣé rí pé àwọn kan máa ń kí Olódùmarè pé òyígí yígí nǹkan tó tóbi rábátá obìnrin ni ìtorí ẹ̀ kò torí pé ó jẹ́ òyígí yẹn àwọn èèyàn ò fẹ́. So àìwá fẹ́ nígbà àtijọ́ ẹni tí ò bá dẹ̀ tí ì ní tí ò bá tí ì ṣègbéyàwó kò lè ní ìbálòpọ̀. So òun wá lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà pé kóun lọ dá ifá pé ṣé òun lè lọ́kọ náà wá sọ fún pé ifá sọ pé òun ríre ọmọ. Ṣé mọ̀ nígbà téèyàn ń lọ dáfá tóun wọ́kọ tán wá ní ríre ọmọ ni ó mì pé òun máa ní ọkọ kóun tó bímọ. So òun kàn béèrè pé ok kí ni solution wọ́n wá ní kó lọ ní ewúrẹ́ kan kó fi bọ ifá. Ìgbà tí wọ́n máa fi ewúrẹ́ yẹn bọfá tán Ọ̀rúnmìlà bá mú okùn inú ewúrẹ́ yẹn ewé ẹ̀là àtàwọn nǹkan kan wọ́n fi ṣe àṣejẹ fún. Okay. So Ọ̀rúnmìlà wá sọ fún pé tó bá ti délé kó súnmọ́ ọkọ rẹ̀ wá ní òun ò lọ́kọ ò lọ́kọ kẹ̀ ó gbọ́dọ̀ tó ò bá lọ́kọ ò ṣe sọ fún òun pé òun ò lọ́kọ nígbà tóun náà béèrè ìbéèrè ó ní nǹkan tóun béèrè lọ́wọ́ fá ni pé ṣé òun lè lọ́kọ ẹ̀yin dẹ̀ sọ pé ọ̀rọ̀ ọmọ òun dẹ̀ wá gbà pé tóun bá ti bá ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe fóun tóun máa lọ́kọ nìyẹn kóun tó lè bí ọmọ Ọ̀rúnmìlà ni ó dà Olódùmarè ìgbà tó jẹ́ pé ó ti wúre ẹ̀ Olódùmarè á ṣe ètò ọkọ fún ẹ ó dẹ̀ lọ ṣùgbọ́n Olódùmarè ti ta kókó ọmọ sínú ẹ̀. Ìdí tá a ṣe ń pè Ẹ̀là ní ìríjú ọmọ Olódùmarè nìyẹn. Okay. So nígbà tí ó ta kókó ọmọ yẹn àwa ò mystery pọ̀ nínú ayé. Mystery pọ̀ nínú ayé. Tá a lè sọ pé báyìí wọ́n dẹ̀ sọ pé áńgẹ́lì kan ló wá tó sọ pé ó ti lóyún òun fúnra ẹ̀ ló ṣàkíyèsí pé òun ò rí nǹkan oṣù mọ́ oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin wọ́n wá rí i pé nǹkan kan ń jì nínú ó tóbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n tètè rò pé bóyá ó ní oyún ó wá gbéra wá lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà pé látọjọ́ tóun ti wá sọ́dọ̀ yín òun ó kàn dáfá ni Ọ̀rúnmìlà wá ní a kú oríire ó sì ti lóyún báyìí oyún bíi bó irú oríire wo nìyẹn òun ò tí ì lọ́kọ débi kó máa lóyún. Bọ̀ tí nǹkan tí bá ń sọ ni pé ọmọ ńlá ń bọ̀ báyìí ìgbà wo lórí nǹkan oṣù ẹgbẹ̀yìn ó ní ó ti tó oṣù bíi 5 oṣù 5 ká mọ̀ bá lọ
obìnrin yẹn wá sọ pé òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀, akúṣẹ́ lòun, igi ló ń rù tà, ṣe máa ẹni tó máa ń ru igi tà, ṣe gẹ́tì mi. Nígbà ọjọ́ tá a lọ bímọ tó fẹ́ bí ọmọ yìí gangan inú igbó ló bí sí, níbi tó ti lọ ṣẹ́gi. So nígbà tó bímọ yẹn sẹ́gbẹ̀ẹ́ igbó, wọ́ọ́rọ́wọ́ náà ló bí, òun bá wálé pé kóun lọ pé àwọn èèyàn pé irú àràmọ̀dà wo rèé o, ṣe gẹ́tì mi. So kóun wábi tí àwọn èèyàn wà, ọjọ́ náà bọ́ sọ́jọ́ ọdún, gbogbo àwọn èèyàn ò sí nítòsí, òun kàn wí kóun rúgi, kóun tún rí tà, kóun tún rí oúnjẹ jẹ ní, ṣe gẹ́tì mi. Gbogbo ibi tó ti rò pé òun máa rí èèyàn, ó rìn títí tí ó débi tí, so ọmọ yẹn gangan kì í ṣe ọmọ tó dùn mọ́ nínú, ẹ gẹ́tì mi, kì í ṣe ọmọ ìdùnnú fún, because òun ò lọ́kọ, ṣe gẹ́tì mi. Ṣùgbọ́n ọ̀dọ̀ Ọ̀rúnmìlà, nígbà tí ó dọ̀dọ̀ Ọ̀rúnmìlà, ó ní gbọ́ o, òun ti bí ọmọ tí ò ní bàbá yẹn, òun ti bí sí ẹgbẹ́ igbó o, pé k'Ọ̀rúnmìlà lọ gbé, torí òun ò rí irú àràmọ̀dà bẹ́ẹ̀ rí, òun ò bókùnrin sùn, kódà wọn ò jábàálé òun, bó o lọmọ ṣe jáde. Ó wá gbéra, ó bá padà sọ́dọ̀ Ọ̀rúnmìlà. Nígbà tó dọ́dọ̀ Ọ̀rúnmìlà, so àwa rí nínú ìtàn àwọn òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bí ẹni pé wọ́n wá jí ìtàn wa kọ ni lójú tèmi. So nígbà tí Ọ̀rúnmìlà máa ní kí àwọn èèyàn kan jẹ́ kán lọ bẹ̀, ìgbà tí wọ́n máa dé, wọ́n bá ọmọ yẹn lórí ọpọ́n idẹ, bí ọpọ́n ifá, wọ́n wá rí bí ọpọ́n idẹ, adé idẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ìrọ́kẹ́ idẹ, gbogbo nǹkan yẹn idẹ ni. So ṣé o bí pẹ̀lú àwọn nǹkan yẹn? Ó ní rárá, ó ní bó ṣe bí sílẹ̀, òun ní kó ń wá àwọn èèyàn pé, ìgbà tó ń ò dẹ̀ ráwọn èèyàn pé, òun kúkú ní eléyìí tó ń fi máa padà, kó ń kúkú pé àwọn èèyàn kí kò sí nǹkan tó lè ṣe o. Ọ̀rúnmìlà bá gbé, obìnrin yẹn kọ ọmọ yẹn sọ́dọ̀ Ọ̀rúnmìlà ni pé òun ò rí irú àmọ́ àbàmì bẹ́ẹ̀, ọmọ tó ń dójú tí òun ní lójú tiẹ̀, ṣùgbọ́n lójú Ọ̀rúnmìlà ti rí pé alápẹ̀ ọmọ ni. Ọ̀rúnmìlà wá tọ́jú ẹ̀ títí ìgbà tóun náà máa dìde, ó máa ń gbẹ́ igi lére, ṣe gẹ́tì mi, ó máa ń gbẹ́ àwọn ère. Orúkọ Ọlọ́run fún Ẹ̀là yẹn ni wọ́n ń pè, torí àkọsílẹ̀ ti wá f'Ọ̀rúnmìlà náà pé orúkọ ewé tí tó fi ṣe fáyẹn ni kí wọ́n pè. 1 2 pé ó fẹ́ wá la àwọn èèyàn lójú lórí àwọn nǹkan kan, ṣe gẹ́tì mi. Wọ́n wá sọ fún pé gbogbo ọ̀rọ̀ t'Ọ̀rúnmìlà ń sọ tí ò yé àwọn èèyàn tẹ́lẹ̀ àtàwọn ọ̀rúnmọlẹ̀, pé ẹ̀là yìí ni ó máa là fún wọn. So Ọ̀rúnmìlà ti gbà pé Ọ̀rúnmìlà ló sọ ní ẹ̀là yẹn. Nígbà tí ó wá sọ ní ẹ̀là tán, ọmọ yìí ń dàgbà, ó ń ṣiṣẹ́ agbégilére, ó dẹ̀ ń kọfá. Gbogbo bí Ọ̀rúnmìlà ṣe ń ṣe, tẹ́ bá gbọ́ lẹ́ẹ̀kan mo ní Ọ̀rúnmìlà ní kinní kan, èmi náà sọ pé kinní kan. Kò sí babaláwo kankan tó dá Ọ̀rúnmìlà lóhùn rí, ẹ̀là nìkan ló dá Ọ̀rúnmìlà lóhùn rí. So tá bá kí fá pé Ọ̀rúnmìlà sọ pé nǹkan báyìí, èmi náà sọ pé nǹkan báyìí, èmi yẹn gangan ni wọ́n ń pè ní ẹ̀là. So ẹ̀là yẹn, òun máa, nígbà tí Ọ̀rúnmìlà padà sọ́run tí gbogbo àwọn, òun lè gbọ́ ọ̀rọ̀ ọ̀run, ó sì lè lọ sọ́run fúnra ẹ̀, ó lè wọnú òkun lọ. So Olódùmarè sọ fún lágbára, ẹ rí i pé láti ibi wọ́n ṣe bí lágbára yẹn ti dé, ṣe gẹ́tì mi. Ìkan lára òrìṣà ni, ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà sì ni ẹ̀là. Òun ló sì ṣe ojú Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà tó kúrò nílé ayé tán, tó ń la àwọn èèyàn lọ́yẹ̀ nípa ifá àti nípa nǹkan míì. So tẹ́ bá fẹ́, kò dẹ̀ sí olóòṣà bí onírúnmọlẹ̀ tí yìí pé bẹ́ẹ̀ fẹ́ sa ògùn báyẹn sọ pé ẹ̀làrọ̀ wá o, ẹ̀làrọ̀ wá tètè, ṣe gẹ́tì mi. Ẹni tí tẹ́ bá fẹ́ ṣe ẹ̀làrọ̀, gbogbo àwọn fíìmù tẹ́ ń ṣe náà báyìí, gbogbo ẹ máa sọ pé ẹ̀làrọ̀ ń bẹ, ẹ mọ̀ túmọ̀ ẹ̀, ẹ̀làrọ̀. So bí ọba ní ẹ̀là yẹn, àtọ̀run ló ti mú orí ọba ẹ̀ wáyé títí débi adé. Ẹ wò ó lọ fàáfàá, àwọn kan tí a gbọ́ rí àtún ti gbọ́. So ìtàn ẹ̀là yẹn gùn púpọ̀ o. Ẹ ṣé gan tí a pè yín
tí ẹ tún jẹ́ wa ní orí ètò ẹ lu àwọn fans yín ní ọ̀gọ̀ ẹnu àtọ́ rap ètò ẹ lò wọ́n lọ́gọ̀ ẹnu àwọn ẹ kí àwọn tí. sọ ní ilé tí màá fi táyé mi náà fi sọ torí ìlú lọ́gọ̀ ẹnu pín sí oríṣi méjì nǹkan tẹ́ fẹ́ kàn sọ̀rọ̀ lé lórí ìlú lọ́gọ̀ ẹnu náà tún ni. ẹ kí àwọn tí. So mo kí aráalé mo kí èrò ọ̀nà torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa wà nínú ilé nígbà tí wọ́n ń gbọ́ ètò yìí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa wà lórí ìrìn ibikíbi tẹ́ ẹ bá wà mo kí yín o bí ẹ ṣe ń wò wá ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di Olódùmarè yóò gbọ́ gbogbo ìwúre yín o ẹ ṣẹ́gun ọ̀tá ẹ̀rẹ́ yín odi o bẹ́ẹ̀ ṣe ń fi torí owó náà lẹ fi ń wo gbogbo ètò bàbá Owólewà tí ẹ mọ̀ pé owó ti wà lára owó àti ẹwà papọ̀ ẹ̀dẹ̀ ti rí lára wọn ẹ̀gẹ́ tì mí so ibi tẹ́ ẹ ti mówó yẹn kò ní tán bẹ́ẹ̀ o lágbára lọ́wọ́ Ifá lágbára lọ́wọ́ Olódùmarè máa pèsè fún yín o ajé rere máa dé o ọlá rere máa dé ọlá rere máa dé ìbùkún àti ìdùnnú ó máa dé fún gbogbo wa o ẹ máa wo Jeff Owolewa TV ẹ máa wò dáadáa o ọgbọ́n ìmọ̀ àti òye tó Olódùmarè fún wọn láti pé kí wọ́n máa wádìí ọ̀rọ̀ èyí tí ò bá yé ayé kí wọ́n máa béèrè ẹ̀ lọ́tún lósì láti pé kí gbogbo wa ká lè ní ìmọ̀ ní orí ẹ̀ eléyìí tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á lè yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ìrànlọ́wọ́ kan dẹ̀ wà tó jẹ́ pé ẹ lè máa ṣe fún wọn àti fún ẹlòmíì tí ò rí fídíò yìí pé káwọn náà lè rí kán lè mọ̀ ṣé lóòótọ́ ni nǹkan yẹn ṣẹlẹ̀ lóòótọ́ jẹ́ ká tún padà wádìí ẹ̀ dáadáa jáde àbí irọ́ ni ẹ béèrè èyí tí ò bá yé yín bẹ́ẹ̀ béèrè eléyìí tẹ́ bá rò pé irọ́ ni ẹ sọ pé irọ́ ni èdè mi ò yé àwọn náà tún wá gbéra pé òkè a fẹ́ wá fi ìdí kókó ẹ sì máa rí fi ìdí kókó tẹ́ ẹ bá ń wà so fún ìdí èyí ẹ bá wa máa comment kẹ máa bá wa share ẹ bá wa like kẹ dẹ̀ máa tẹ like sí ìwúre yín máa gbà o ọkàn á balẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ẹ ní lórí àṣetì Olódùmarè á máa pèsè fún yín nítorí owó lẹ fi ń rin gbogbo ènìyàn owó náà lẹ tún fi ń gbé àwọn èèyàn wá because a ti mú mi níbí a ti ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe so Olódùmarè á máa pèsè fún yín o ẹ máa rí ṣe o ẹ rí jẹ o ẹ rí mu o ẹ rí náà ẹ rí lò á rí bí àṣẹ bẹ́ẹ̀ o ayé ti ń gbọ́ yín wọn ò fẹ́ gbọ́ yín mọ́ kò ní ṣẹlẹ̀ láyé yín o á rí bí àṣẹ bẹ́ẹ̀ ẹ ṣeun gan ni. ẹ ṣeun gan yín tiwa as we come to the end of this episode ó ní agbára gan God bless you for your support ó dàbọ̀. Please subscribe to my YouTube channel and press the notification button.